mo kí gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire, mo kí gbogbo èèyàn ọmọ ládéládé, mo kí gbogbo èèyàn ọmọ adúláwọ̀, mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi, ọmọ bàbá mi. A kú bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá. Kí Ọlọ́run ẹlẹ́dàá olójú èní kó bá wa dáwọ́ ìdúró ni. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kò ṣẹlẹ̀ rí. Àwọn ọmọ Fúlàní wọ́n gbójú gbáyà, wọ́n mú àgbààgbà wa kan, teacher for that matter, wọ́n da dùbúlẹ̀, wọ́n dùn bí onípẹran. Hànàlá, àwọn ẹranko ẹ̀dá yìí wọ́n fi ọwọ́ ta wá láyà nìyẹn o. Wọ́n sọ pé kí la máa ṣe. Ẹ̀yin ìjọba wa, Chief Security of the State of Oyo State, not Oyo State alone, ní gbogbo ilẹ̀ Yorùbá ni ẹ dìde sí ọ̀rọ̀ yìí o. Ogun ti dé. Ẹ gbọ́ nǹkan tí Oríyọmí Hamzat. Ẹ̀rù ti ń bà mí tipẹ́. Nítorí dẹ̀ jẹ́ kí n jáde láti wá ṣe tí mò ń ṣe. Mo sunkún lọ́sàn-án yìí. Inú mi bàjẹ́. I want to start from federal government. Please, sir, ẹ̀yin tí ọ̀rọ̀ ètò ààbò kàn. We have Federal Ministry of Tourism ní. Old Ọ̀yọ́ National Park, igbó ńlá tó yí Òkè Ògùn ká, gbogbo àtòkè Ògùn àtògbómọ̀ṣọ́. Tí wọ́n bá wọ inú igbó láti Niger State, wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí ẹ bá mọ̀, ẹ lọ mọ̀ wípé wàhálà ti dé. Tí wọ́n bá wọ inú igbó láti Niger State, wọ́n á jáde sí Oríire tí wàhálà ti ṣẹlẹ̀ yìí. Tí wọ́n bá wọ inú igbó láti agbègbè Òkè Ògùn, wọ́n lè jáde sí Benin Republic. Kí ni a wá ń sọ? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí tá fẹ́ ṣe nípa igbó yìí. Igbó federal government ni. Federal government ò dẹ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀. In fact, àwọn kan wà inú igbó yẹn gan wọ́n ìdákun bẹ́ẹ̀. Àbọ̀ ti dákun bẹ́ẹ̀ sí. Federal government ò gbà wọ́n láàyè láti dáko. Imagine, federal government ò gbà wọ́n láàyè láti dáko nínú igbó yìí. Igbó yìí pọ̀ gan-an. Débi pé nígbà tí mo gbọ́ pé ìṣẹ̀lẹ̀ lóríire, mo kàn mí kanlẹ̀. Torí pé mo mọ nǹkan tó likely kó ṣẹlẹ̀. Wọ́n ṣe wọnú igbó yẹn lọ, ọ̀nà wọn á ti jìn. Wọ́n dẹ̀ lè lọ, wọ́n á tọ inú igbó yẹn tí wọ́n fi dé Niger State. Wọ́n lè má já sí gbangba. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé ti ń gbọ́? Tí wọ́n á fi dé Niger State, wọ́n lè má já sí gbangba. Tán bá ti kó orí bọnú igbó yẹn. Tán tọ́ lọ. Igbó yẹn ó join ní Ọ̀yọ́ State àti Kwara State papọ̀. So ìgbà tí mo gbọ́ the other time pé wọ́n wá sórí ire o ní níbi park wọ́n attack àwọn guard, àwọn forest guard. Mo ń sọ gbà pé wàhálà ti dé. And go ẹ lọ padà wo Agidigbo. I was on here on Sokanwa. I mentioned it. I keep shouting igbó kan bẹ́ẹ̀nbẹ́ yẹn láti ìgbà títí Kwara State ti bẹ̀rẹ̀ ni mo ti sọ wípé igbó kan Kwara State tí wọ́n dé yìí Ọ̀yọ́ State á láti gbéra báyìí, á láti ṣiṣẹ́ báyìí. Tí mo bá ti sọ, Fẹ́mi Babalọ́lá náà sọ wípé Ọ̀ṣun State náà wọ́n láti ṣiṣẹ́ pé wọ́n kanra wọn. And I'm not saying Ọ̀yọ́ State government is not doing anything. I'll not come here to condemn anybody. But mo fẹ́ pè yín ìjọba àpapọ̀ èyí tó kọ́kọ́ kan ẹ̀yin nìyẹn, òfin tẹ́ ẹ bá máa bá wa ṣe. Tí igbó yìí, tí igbó yẹn bá fi kúrò ní igbó tí a fi dẹ̀bìtì sáwọn èèyàn. Kan sọ ni, ta ní ọ̀rọ̀ yìí wọnú igbó yẹn. Àwọn tí wọ́n wá attack wa, ẹ mọ́jọ́ tó ti wà nínú igbó yẹn kan tó bọ́ sí ìgboro ni. Wọ́n ti ṣe iṣẹ́ wọn, wọ́n lè lo dídí ọ̀sẹ̀ kan bẹ̀, kódà wọ́n lè lo oṣù kan bẹ̀. School tó ti fẹ́ lọ jọmọ kó wọ́n ti mọ bẹ̀. Àwọn teachers tó wà bẹ̀ wọ́n ti mọ bẹ̀. Ọ̀nà tí wọ́n gbà wọ́n ti mọ bẹ̀. Àwọn ọdẹ tó ń ṣiṣẹ́ bẹ̀ yẹn wọ́n ti sọ wọn. Àwọn ọlọ́pàá tó wà bẹ̀ wọ́n ti sọ wọn. Wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá fi kó sínú igbó yẹn. In fact, ọ̀nà tí wọ́n tọ̀ nínú igbó yẹn, wọ́n ti mọ̀ àwa tá à ń lé wọn àmọ́ wọ́n mọ ibi tí wọ́n lè ambush sí láti ṣe security agent léṣe. So ìjọba àpapọ̀ ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀. Igbó yẹn security threat ní fún wa ní Ọ̀yọ́ State, security threat ní fún wa nílẹ̀ Yorùbá, security threat ní fún wa. You need to do something about it, please do something about it. Tí èèyàn bá jẹ orí ahun yóò sunkún. Ṣé rí nílẹ̀ Yorùbá ń bì, àwa kì í ṣe ìsọ̀rọ̀ àlà. Tí èèyàn bá jábọ́ lẹ́yìn mọ́tò, tí màálù jábọ́ lẹ́yìn mọ́tò, àwa ò ní sáré gbé màálù. Èèyàn la kọ́kọ́ máa gbé. Àwa mọ value èèyàn. Ẹ̀jẹ̀ èèyàn jọ wá lójú, jẹ wá lógún, ó nítumọ̀ sí wa. Àwọn èèyàn wa ò kì í kú dànù ká sọ pé nǹkan kan ìsọ̀rọ̀ àlà ni ẹ sáré sín ẹ̀bùn mọ́lẹ̀. No, àgbédélé wọn. Àwọn ẹbí wọn mọ̀ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀. Àwọn ará àdúgbò lọ kí wọn.
a tún máa ń ró òkú nílẹ̀ Yorùbá tó bá kú tí ò tẹ́ wa lọ́rùn a tún máa ń ró òkú a nígbàgbọ́ pé tá a bá ró òkú ó lè lọ padà pa ẹni tó pa tá a bá fọ̀bẹ lé lọ́wọ́ ọ̀bẹ yẹn ni ó fi gún ẹni tó pa. We do that a lot in Yoruba land. This is where we value human being. We value human being, we value relationship. We value humanity. This is Yoruba land. Ìgbà tí a ti ń rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń ṣẹlẹ̀ níbi tó ti ń ṣẹlẹ̀ yẹn, Mùsùlùmí ń bẹ nínú wa, bí Kìrìsìtẹ́nì ń bẹ nínú wa, àwọn aláwo oníṣẹ̀ṣe ń bẹ nínú wa. We don't kill ourselves. Ọjọ́ Iléyá la máa ń dú ẹran. Ọjọ́ Kérésì náà a lè dú ẹran, a lè dú adìẹ. Ọjọ́ Easter a lè dú ẹran, a lè dú adìẹ. Tá a bá fẹ́ ṣe ìnáwó ńlá, a máa dú màálù. We don't slaughter human being. We don't do that in Yoruba land. We don't do that. It's an abomination. Ẹ̀dẹ̀ tó bọ́ sílẹ̀ yẹn tó bọ́ sílẹ̀ lẹ́yìn níbi tí wọ́n bá ti dú ènìyàn yẹn aburú ni nílẹ̀ Yorùbá. It's a taboo. Nílẹ̀ Yorùbá it's a taboo. Téèyàn bá pokùnso nílẹ̀ Yorùbá ẹni tó bá kọ́kọ́ rí wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Tó bá kọ́kọ́ rí pé òun rẹ́nìkan tó so wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Ó ní bá a ṣe máa ń ṣe. Àwa kì í ṣẹranko èèyàn ni wá. We don't kill our fellow human being like an animal. We are human being. Please, federal government, we are begging you, do something about that Old Oyo National Park. Security threat ni fún wa. That is that for federal government. Now, ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìdòṣèlú, kẹ́ ẹ tó sọ ìdòṣèlú. Ǹjẹ́ ẹ mọ àwọn èèyàn tí wọ́n jí kó sá? Àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 4 tí wọ́n lè help ara wọn. Ọmọ ọdún 4 tí ò lè struggle. Ọmọ ọdún 4 tó jẹ́ pé ó yẹ kó sì wà nínú ilé kan máa daṣọ bò mọ́ra nínú òjò wọ́n kó wọn wọnú igbó lọ. Wọ́n nà wọ́n dà wọ́n nù, wọ́n nà àwọn tíṣà wọn níṣẹ́jú wọn. Subhanallah. Tó bá wẹ̀ o lè pè mí ní gómìnà ẹlẹ́kún a wà bẹ lọ́n kọ́ fọ́ sẹ́ nínú ilé yín káwò bóyá wà máa rẹ́rìn. Ó yá pè mí ní gómìnà ẹlẹ́kún mo ṣe ń sọ̀rọ̀ yẹn a wà máa bẹ lọ́n kọ́ fọ́ sẹ́ nínú ilé yín bóyá wà máa rẹ́rìn. Mr. Michael Oyedokun teacher ni. Mr. Michael Oyedokun yìí òun ni wọ́n pa. Báwo náà ṣe pa? Wọ́n nà bàbá yẹn. Wọ́n nà ó sunkún ojú ẹ̀ pọ́n ó ti weak. The next thing tán máa ṣe wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde wọ́n dẹ̀ dù lọ́rùn. Fídíò tí mo wò yẹn ọmọ bàbá yẹn á wò ìyàwó rẹ̀ á wò àwọn ẹbí rẹ̀ á wò. As at this time, Oyo State, all social media engagement on politics should stop now. Tabamantanshe. All parties, all aspirants, all candidates to contest Oyo State, we should stop all this engagement and focus on this particular matter. It could be anybody. It could be anybody. Usenti ole ṣẹlẹ̀ sí. You don't get it. Wọ́n na bàbá yẹn ojú ẹ̀ pọ́n àgbàlagbà ó ti sun ẹkún. Wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde idà. Wọ́n dẹ̀ dù lọ́rùn. Wọ́n dẹ̀ gé orí ẹ̀ sọ́tọ̀. Ó dẹ̀ fọmọ sílé. Ó dẹ̀ fìyàwó sílé. Ó dẹ̀ ní family tí wọ́n ń wò pé bàbá wa lélẹ̀. I'll be the most stupid person on earth if I fail to come out as a real Oriyomi Hamzat on this matter. If I had any political ingredients to this, God sees my heart. My heart is bleeding. My heart is bleeding. See, I am who I am. I don't want anybody to like me. I don't want anybody to love me. I will not pretend. This has never happened in the history of Yoruba land. Ó lè jẹ́ ogun, ó lè jẹ́ nǹkan mi, ó lè jẹ́ nǹkan mi. Irú eléyìí ò ṣẹlẹ̀ rí, ogun ti dé.
Federal Government of Nigeria nígbà tí Haúsá Fúlàní tí wọ́n ń darí wa ogun ìwọlẹ̀ Yorùbá báyìí ẹ̀yin olóṣèlú tẹ́ bá wà nínú APC ó yá ẹ pé bàbá ogun ti dé, this is real war. Wọ́n lè pa bàbá yẹn bó ṣe pa yẹn ká mọ̀ pé wọ́n pa o àwọn ibi tó ṣe o. See the highest level of humiliation. An elderly man was beaten tó sunkún. Wọ́n dẹ̀ record ẹ̀, wọ́n dẹ̀ dúlọ́rùn, wọ́n dẹ̀ record ẹ̀, wọ́n dẹ̀ post ẹ̀. Somebody said, Alhaji Oriyomi, they have killed my uncle. She was, you tell us so, level to our second time. They have killed my uncle. That man they beheaded is my uncle. Why the Mama Wulo? Now be one lady, nígbà ìjọba ta ni? Sígbà ìjọba Buhari ni? Sígbà ìjọba Jonathan ni? Sígbà ìjọba Yar'Adua ni? Wọ́n ní nígbà ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Wọ́n nígbà ìjọba ta ni? Wọ́n nígbà ìjọba ẹni tí ló fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí bo olóṣèlú ò gbé wọlé, tí bo aráàlú gbé wọlé. Wọ́n nígbà ìjọba ẹni táràlú dá sọ̀rọ̀ tí ìlú ò ní pé kó dẹ̀ má dáhùn. Wọ́n nígbà ìjọba rẹ̀ nírú ilé ìṣẹ̀lẹ̀. Ẹjọ́ ìtàn burúkú ni. We need to do something. I'm not condemning your government. You are doing well. Àti tòkè àti tìsàlẹ̀, you are doing well. But sáwà sọ pé Oríyọmí ló wà ní ìjọba nígbà tí èso ló wà ń bẹ, ìbẹ́yìn lẹ wà ń bẹ. Tó bá ṣe ń tọ́da náà ni àtẹ́wọ́ lápá fún yín. Ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ yẹn padà. Èyí tó bá pàdánù wọn tó bá rí bọ́n ṣe ń dúnyàn lọ́rùn lójú ẹ̀, torí bọ́n ṣe ń nàgbàlagbà, torí bọ́n ṣe ń fàbọyọ̀, ṣé bó ṣe lọ ló sì máa padà? Ṣé ròrí ẹ̀ ò ní yí padà? Ọ̀ràn wo ni wọ́n dá wípé wọ́n jí láàárọ̀ wọn lọ school? Kí ló yẹ kán ṣe tán ṣe? Torí pé wọ́n lọ kàwé. Ìgbà wo nílẹ̀ Yorùbá dìbò kọ ilẹ̀ Boko Haram? Ìgbà wo ni ìwé kíkà dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Ká jáde ńlé ká lọ máa kọ́ ọmọ níwèé, ìgbà wo ló dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Ká lọ sí school, ìgbà wo ló dẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Mathematics teacher ni máa tí wọ́n ní wọ́n pa ẹ̀. Mathematics teacher ni. Gbogbo ẹ̀ ti waste síbẹ̀ yẹn. Ẹni tó jẹ́ pé díẹ̀ ló kù tí ó retire tàbá wéjì máa yẹn. Àtọmọ kékeré, ọmọ ọdún mẹ́rin, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún méjì. Àwọn ọmọ yìí gan nínú igbó tí wọ́n gbé wọn lọ yẹn, báwo làwọn ọmọ yẹn ṣe máa rìn? Ṣé kìí ṣe pé wọ́n di àwọn ọmọ ìlérí ara wọn lórí ọ̀kadà burúkú wọn yẹn tí wọ́n fi máa kó wọn lọ́nu igbó ṣá? Ṣé wọ́n ní máa wó àwọn ọmọ ilẹ̀? Ṣé wọ́n ní máa fà wọ́n tẹ̀tẹ̀? Ṣé wọ́n ní sọ àwọn ọmọ ìbáṣabàṣà? Ó máa ṣe o. Because I don't think you are ready for us. I could remember last month I was at Shaki when one of our brother was shot. Èèyàn méjì náà yìnbọn mọ́, ẹnìkan kú, ẹnìkejì lọ wò hospital Shaki. I could remember vividly. Wípé lọ́jọ́ yẹn, ìkan nínú àwọn tó interview mi sọ wípé àwọn local hunter tó wà lọ́dọ̀ àwọn wọn tọ́jú wọn, wọ́n ní di kan tọ́jú wọn. Ìtọ́jú ń béèrè fún ni health insurance. Can you imagine? Local hunter tó máa bá wa prevent irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, they were asking for health insurance. Kíjọba take care wọn, kíjọba recognize wọn, kíjọba dẹ̀ fún wọn ní responsibilities. Gbogbo nígbó tá à ń sọ ìyá wọn náà mọ̀ bẹ́ẹ̀. There is likelihood kan ti mọ ibi táwọn yẹn wà before now. Kan dẹ̀ ti lé wọn dànù. Àwọn this same hunter nígbà tó ṣẹlẹ̀, wọ́n tẹ̀lé àwọn ẹni yìí, wọ́n lé wọn, wọ́n gbìyànjú. Ṣùgbọ́n ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn kò lè ṣe nǹkan kan, wọ́n láti sá padà. If not, àwọn náà kú ni, kò sí tán fẹ́ ṣe. Àwọn tó ń jí wa gbé wọn ní àǹfààní sí ìbọn ńláńlá. Àwọn tí ó bá wa lé wọn dànù tán fi ní rí wa gbé, òfin ní kán má gbé ìbọn ńláńlá. Àwọn tó dẹ̀ ń jí wa gbé tẹ́ ẹ bá mú wọn, ẹ dá sọ fún wọn, ẹ ní pé wọ́n ti gbà foríjìn, ẹ kó wọn sẹ́nu iṣẹ́ ológun àbí iṣẹ́ kan àbí kẹ́ gbó fún wọn, kẹ́ tọ́jú wọn, àwọn tó ń jí wa gbé. Níbo làwọn ti ń rí ìbọn ńláńlá tí wọ́n yìn tó jẹ́ pé àwọn tó dẹ̀bi ẹ kán protect aráàlú, àwọn ọ̀láṣẹ àti ìbọn ńláńlá, ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé yìí kò sí lọ́wọ́ ọlọ́pàá. Èèyàn lọ́lọ́pàá náà aṣọ nìkan ló differentiate wọn pẹ̀lú wa àti training tán gbà.
so training tán gbà yẹn wọn fún wọn training kí ìbọn ńlá máa bọ̀ iná ńlá kó jáde lẹ́nu ìbọn ńlá òsì training tán fún wọn tó ní kán fọwọ́ dá padà rárá training báwọn náà ṣe kojú àwọn ará bí pẹ̀lú irinṣẹ́ gidi òun ni wọ́n gbà àwọn ọlọ́pàá wa gan ò ní irinṣẹ́ gidi lọ́wọ́ ká tó wá sọ àwọn local hunter àmọ̀tẹ́kùn wa ìbọn pòpò ni wọ́n gbélé wọn lọ́wọ́ den gun ni kò lè pa nǹkan kan jẹ́ ẹyẹ lọ ẹyẹ tó bá tún ti fòókè púpọ̀ jù ìbọn àmọ̀tẹ́kùn ò lè pa àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n gbà tó tún lóògùn wọn tún lóògùn wọn lówó wọn lóògùn the same salary ní gbogbo àmọ̀tẹ́kùn gbà I mean level 1 level 2 nǹkan the same salary ní flat salary ní àtọ̀gá àtọmọṣẹ́ kankan èló làmọ̀tẹ́kùn gbà tí wọ́n fi lè endanger life fún ara wọn tí wọ́n fi lè sọ pé pẹ̀lú owó tá à ń gbà ìwé yẹ ká ṣiṣẹ́ ìfẹ́ ẹ̀kú and let me tell you àmọ̀tẹ́kùn ò lè ṣe nǹkan kan lókè Ògùn if you want àmọ̀tẹ́kùn lókè Ògùn láti ṣe nǹkan kan ẹ gbà wọn òkè Ògùn sámọ̀tẹ́kùn yẹn àmọ̀tẹ́kùn cannot do anything in òkè Ògùn local hunter does it better engage local hunter give them what they want empower them ẹ jọ̀ọ́ I keep saying this security is local. Security is local. Why is it that the only thing that you realize is local is politics? It's not only politics. Security is local. I am telling you, 100%. We might not go to Cambridge University, but we understand our society. We understand our community. You cannot handle Ibadan security the way you handle Okeogun community security. You cannot handle Okeogun community security the way you handle Ogbomoso community security. Security is local. Do something, please. Let's not politicize this matter. It is not a matter of politics. Security is the responsibility of every citizen, not government alone. Let me tell you. Tá bá ṣe nto yẹ ká ṣe. Okay? Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfi rere. Live ayé àwọn èèyàn tẹ́ bá ti rò péré ní tẹ́lẹ̀ tí gbogbo yín lè rí fídíò bí tẹ́ ti dú bàbá yẹn lọ́rùn gbogbo yín lè rí náà tẹ́ bá rò péré ní gbogbo yín lè rí fídíò yẹn náà àwọn ará bí they are taking our peace. Look see that God nílùú tó lọ́ba tó níjòyè wọ́n dẹ̀ tó send fídíò síta pé kí ni a fẹ́ ṣe kí ni ìjọba fẹ́ ṣe. Look whatever it takes and láti rescue àwọn ẹni yẹn ẹ tètè rescue wọn gbogbo tẹ́ bá ṣe gbogbo tó bá ná yín láti kọ́kọ́ rescue àwọn ẹni yẹn náà káwá mọ̀ bá ṣe gbógun ti àwọn ará bí kí eégún wọn kó má ṣẹ mọ́ òpònú èèyàn afọ́fúngbẹ̀mú àpọ̀dà ẹni yóò rí eléyìí gẹ́gẹ́ bí ìbọn òṣèlú gbogbo wa pátápátá ẹ má jẹ́ ká lò rárá for anything gbogbo àwa olóṣèlú tá a fọ́n sórí social media mo rọ̀ yín ẹ bá mẹ́lò gbogbo ohun tó jẹ mọ́ṣèlú yẹn dẹ̀ ẹ bá wa laago eléyìí kí tí ìjọba máa já for now. Wọ́n ṣe primary ni wọ́n mẹ́nìkan ni wọ́n mẹ́nìkan ni àwọn ilé òsè primary ni àwọn ilé ń bínú ni ẹ jẹ́ kó gbogbo wa kọ́ ká máa bínú sí nǹkan ẹyọ kan nǹkan tí ká kọ́kọ́ máa bínú sí nìsín ni pé bí wọ́n ṣe wọlé tán gbà wọ́n nílẹ̀ ni bí wọ́n ṣe wá challenge wa in this part of the country nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ tán wá ṣe fún wa ẹnu kan ṣoṣo tí gbogbo wa fi sọ̀rọ̀ tá a bá mú wọn tán tá a gbà wọn mọ́ wa tán tíjọba bá ń prepare bí wọ́n ṣe ṣètò ètò ààbò tí wọ́n tún ṣètò ààbò sàn ṣiṣẹ́ wọn lọ lè padà sídìí òṣèlú advice ni ò pàṣẹ o. òun lẹ́gbọ́n yẹn o ẹ̀yin èèyàn wa àgàgà wọn kan lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n sọ pé Oríyọmí Hamzat tí wọ́n ní wọ́n sọ wípé wọ́n rí pẹ̀lú Gúnmi ó bá Gúnmi lọ ṣe mítìn níbo nípàdé ọlọ́jà tó wọn asínwín Oríyọmí Hamzat tí àwa mọ̀ láyé mi ò tiẹ̀ tí ì rí fídíò yẹn tí mo sọ pé kò sí nǹkan tó jọ torí pé Oríyọmí Hamzat tó bá níta ló ti jà fún jù ní ọmọ Yorùbá Kristẹni ni kò wúwo ẹ̀sìn ìran ìlú kọ́kọ́ ń wò ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa àti gbogbo ẹ̀ tẹ́ máa gbọ́ fídíò yìí tẹ́ máa wo fídíò yìí ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó débi tó máa dé ní àárọ̀ yìí ẹ bá wa pínlé lógún lọ́pọ̀n kí àwọn ìjọba wa kọ́ rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí wọ́n má máa gbọ́
Oríyọmí Hamzat mẹ́nu kan ibì kan wọ́n ní nínú igbó ní Ọ̀yọ́ state wọ́n ní tó bá gbabẹ̀ wọ́n ní wọ́n á dé Niger state. Ǹjẹ́ tí wọ́n bá gbéyàn ní Ọ̀yọ́ state àwọn ọmọ tí wọ́n gbé yìí àtọwọn tíjà yìí Ọlọ́run ló mọ bí tó ti máa dé. Téèyàn bá dẹ̀ dé Niger state ó lọ sọ́nà Níjẹ̀ ńbẹ̀ ibi tí wọ́n ti ń gbà wọlé rèé. Ẹ jẹ́ ká tara ṣàṣà ká dìde. Ogun ti dé èèyàn wọn ìyá mi. Ogun ti dé, ogun ti wọlé Yorùbá. Ó dẹ̀ pé ta ti ń sọ ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́ o. Ó bà ní kò bàjẹ́. Ẹ jẹ́ ká tètè dìde. Ẹ̀yin gómìnà wa, ẹ̀yin olórí ìlú, ẹ̀yin ọba, ẹ̀yin ọ̀tọ̀kùlú, ẹ dìde o. Ogun ti dé.